Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Bàbá mo dúpẹ́ bí ọkàn mi oyi biribiri ọkàn mi lé mi. Yeah. Ding dong ding I know you something. Wọ́n lè pé mi ò lè padà dé láyé. Mo débẹ̀ mo jẹ gbàjọ oríire. Yeah. Oyi biribiri ọkàn mi lé mi. Yeah. Ding dong ding me, I know I owe you so much. Ding dong ding me, I owe you ọpẹ́ ńlá mi pẹ́. Ọpẹ́ mi pọ̀ o, èmi dúpẹ́ ọba ògo. Oore bàbá ṣe fún mi ò pọ̀, mi ò lè san tán. Mi ò ní àlà mi ò ìmọ̀re, ọpẹ́ mi pọ̀ o. Yeah. Yeah, ẹ gbà mí. Hello, good morning. Hello? I don't understand what you mean. Who is on the line? Say, wọ́n lè pé mi ò lè padà dé láyé. Mo dé padà ọ̀ṣọ́ oríire. Mo ń bọ̀ ìjọ, mo fẹ́ fi sí ringing. Yeah. Yeah. Nisha, guys, good morning, guys. How was your night, guys? How you guys doing? Ṣé dáadáa lẹ́wà, ṣàlàáfíà lẹ́wà tí Mọ́mì Anna Máyọ̀wá ṣe wà láàárọ̀ yìí. Ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa share kó kan Lizzy. Ọmọ ọ̀dọ̀ ló jẹ́ lọ́dọ̀ wa. I'm telling you guys. Nǹkan tẹ́mi ń gbé, ìyá ẹ̀ ò lè gbé. Ojú ìyá ẹ̀ bá gbé, orí ìyá ẹ̀ máa pa. I'm telling you guys. Ẹni tá a ti bá ṣe, ẹni tá a mọ̀ Lizzy náà tì ní. Máa ń gbọ́ akágàn. Ẹ̀rí gbogbo wọn filẹ̀ ni. Gbogbo wọn filẹ̀ ni. Wèrè. Very akogan. You can never be a leader and be so stingy. You are not a leader. Any leader that you see that they are so stingy, that they will be looking onto you to eat, they are not a leader. They are just forcing themselves to be a leader. Whoever. Hallelujah, ale. Sing hallelujah, ale. Láre tẹ́lẹ̀ wá ló máa padà pa mí. Ale. Sing hallelujah, ale. Ó ṣe mí láàánú. Yeah, máa polongo rẹ̀. Ọba tó ṣe mí láàánú o. Máa polongo rẹ̀ fáráyé. Ó ṣe mí láàánú, Ọlọ́run ó máa polongo rẹ̀. Ọba tó ṣe mí láàánú o, máa polongo rẹ̀ fáráyé. Sára rẹ̀ something, there is something that make me come into your presence, my helper. Yeah, there is something, yeah, make me come into your presence, my helper, oh, 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 my helper. Oh, my helper. Please come into your presence, my helper. Yay, sing hallelujah, ale. Sing hallelujah, ale. Say hallelujah, ale. Hallelujah, ale. Ó ṣe mí láàánú, yeah, máa polongo rẹ̀.
ọba tó ṣe mí láàánú o máa polongo rẹ̀ fáráyé. Guys, good morning guys. Ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe o. Ṣé kò yé yín sìn? Ẹ máa ṣe dáadáa because ilé ayé yìí tá wà yìí dáadáa ló pé ìkà ò pé. Ṣé kò yé yín sìn? Ṣé ti rí aláìmoore ni Lizzy? Mo ń sọ fún yín. Mi ì tí rí Júpítà ẹni tó lè so mọ́ Lizzy. Wọn ò lè ṣoríire wàláì. Wọn ò lè móríire kankan jáde. Ṣé kò yé yín ni? Ẹ gbọ́ tí Lizzy sọ pé òun ò so mọ́ gbogbo àwọn tó ń ṣe saga lórí social media o. Òun ò wà pẹ̀lú wọn. Wọ́n ti fi ẹlẹ̀ ni. Mo sọ fún ẹ ni. Mo sọ fún ẹ. Nobody tó máa dàbí Anna Mayowa lórí social media. You think everybody be like Anna Mayowa? Láyé láyé. Nobody. Ṣé kò yé ya? Nítorí òun bá wọn bú Esabod ní ló ṣe rò bí wọ́n nífẹ̀ẹ́. Wọn ò nífẹ̀ẹ́ láti bí síbẹ̀ yẹn. Who love you? Nobody. You think somebody will be like Anna Mayowa in your life? Nobody. Try every one of them. Try them. Èèyàn mélòó lórí tó mú owó ẹ̀ jáde láti fi ra nǹkan fún ẹ nígbà tó ṣe birthday. Gbogbo àwọn tó jọ ń gbé nílùú òyìnbó tó ń so mú ẹ. Mélòó nínú wọn ló fún ẹ ní gift? Nobody. Nobody. Because I can never go closer to you. Hello, space. Tó ti rí ẹni tí mo jẹ́ yìí. I don't need anything from you if I come closer to you. I'm a kind of person that I did not. But Emma just on English yẹn ma ti long you. Me or expect anything. I don't want to expect anything from you when I move closer to you. I move closer to you because I love you. You don't get it. I did not move closer to you because of an expectation that maybe I'm expecting something from you. No, that is not me. Do you understand? Because the little ghetto je iya Lizzy alone. No be my mind. Oti yeja. No be say mere. Ṣé kò yé. Ṣé kò yé ya. No be say my mind mo nǹkan tí mo sọ ni. But I don't want to talk too much. Oti ye yin sin. Ṣé kò yé yin sin. Torí nǹkan tá bá bò ló máa ń last. Ṣé kò yé yin. Lizzy is an ungrateful person. Kò dé lè vivu èmi ó ti sọ mí nù. Títí láíláí ni ò lè rí wẹ̀ wọ́n máa tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ ní ṣé Z-Doggy ìyẹn ò lè alátẹnujẹ ṣé ìgbà tí mi wà pẹ̀lú Lizzy ẹnì kankan sponsor nobody sponsor. I finance it with my money owó gàrí owó pọ̀mọ́ òye yá I finance it with my money mi ò ro tí ìyá olówó kankan kò sí ìyá olówó kankan níbi kankan tí mo tún ń fún gbogbo wọn lówó oṣù owó oúnjẹ èyí tí mo sanwó school fees àwọn ọmọ ẹ̀ wà ńbẹ̀ èyí tí mo dá lókòwò wà ńbẹ̀ kò yẹ ẹ gbé fún Anna Mayowa ẹ gbé fún Anna Mayowa. That is the reason why when I give you a long rope tí bá súnmọ́ mi when I give you a long rope please don't misuse it. I'm a very kind person. Mi kì í rí nǹkan tí ò dá lára èèyàn. Ó ti mèèyàn tó yẹ pé kò kì í rí pé nǹkan tó ń ṣe yìí ò dá. Ó ti yẹ èèyàn tó bá ti wà bẹ́ẹ̀ nínú ayé ẹ̀ má jẹ́ kán sọnù o. Torí ìwọ onítọ̀hún wọ́pọ̀ ṣùgbọ́n tó bá ti ń ṣe àṣejù nǹkan tó bá ti rí mi tó bá ti mú mi tí mo ti ń rí nǹkan tí ò dá nínú ìgbésí ayé ẹ̀ mọ̀ yí pé ó ti ń tán. Your stay with me ó ti ń tán because I hate complain. Mo like ma complain nípa èèyàn. Ṣé kò yẹ nsìn mo dẹ̀ máa ń ṣe débi pé ìwọ náà ní lè complain nípa mi. Màá tẹ́ lọ́rùn débi pé o ní lè complain nípa mi because mi ò fẹ́ nǹkan tí mi bá lè ṣe fún ẹ mi ìfẹ́ kó ṣe fún mi. Lizzy ò lè fún yín ní kankan ẹ máa wòran kù ni kò yé ìyá yín. O rí nǹkan tí ọmọ tó kúrò lẹ́yìn ẹ tó sọ abe ṣí mi lẹ̀ lórí page ẹ o because mo like bí àwọn student mi ṣe ń download video ẹ mo fẹ́ rí direct ṣí mi lẹ̀ lórí page ẹ. O gbọ́ nǹkan tí abe sọ ni wá gbọ́ Lizzy wá gbọ́ nǹkan tí abe sọ abe sọ̀rọ̀ o gbọ́ nǹkan tó sọ lórí video ẹ tó ṣe mi ń bọ̀ jàre ń tiẹ̀ ó ṣe video fún ẹ mo dẹ̀ mọ̀ pé ìwọ ló gangan ló ní video yẹn o gbọ́ nǹkan tí abe sọ ni abe sọ pé ó sọ yí pé tó bá ní jẹ́ n play mo ń bọ̀ guys ẹ jẹ́ n play
ẹ jẹ́ n gbé sínú page ele, ẹ jẹ́ n gbé sínú account ele. Mo ń bọ̀. Mo fẹ́ rí full video yẹn, àfi tó bá yẹ pé kò jù bẹ́ẹ̀ yẹn náà lọ. Mo ń bọ̀. Ẹ jẹ́ n gbé sínú video bí báyìí. Ẹ jẹ́ n gbé sí orí kíní bí báyìí. Àfi tí ò bá jù báyìí lọ náà ló kù. Mo tó bá yẹ pé jù báyìí lọ. Mo fẹ́ rí full video yẹn. Mo fẹ́ rí full video yẹn. Ó sọ̀rọ̀ ilẹ̀kùn. Pé tó bá sọ yìí pé tòótọ́ tó máa ń kígbe ó mọ̀yàn. Ká má lè rí àwọn tó mọ̀. Kó lè gbójú wọn síta láti lè kí ẹ tó bá ń ṣe nǹkan. Wọn ò ní fẹ́ associate ara wọn mú ẹ. Ó gbé sí ayé ẹ. Because láti ilẹ̀ ó máa ń balẹ̀ ayé àwọn èèyàn jẹ́ ni. Your aura is a very, very bad aura. You have a very, very bad aura. Oh yeah. Ìgbà tí mo jí láàárọ̀ yìí. Oh yeah. Mo rí Ìyábọ̀ Òjó. Péyàn máa kọ́kọ́ jí. Ó ti yẹ, mo rí Ìyábọ̀ Òjó àti Fúnkẹ́ Akíndélé. They have a good aura. Oh yeah. Your aura is not a good aura. Téèyàn bá jí. Téèyàn bá kọ́kọ́ rí, ó máa pass away. Wọ́n máa pass you by because your aura is not a good aura. You have a very, very bad aura. Ó ti yẹ. Your aura is not making people that surrounded you to be progress. When somebody is with you, they need to wash off negativities a lot out of them. A lot. They need to keep on burning clove. Oh my God, clove. Abundance. Clove is an abundance. They need to keep burning clove so that they can have an abundance. Because your aura it attracts negativities. Aura attracting kobuku. You have a very bad aura. Nobody look closer to you that generate good things. Olórí burúkú tó yin olè tó bá dọ̀k á sì ṣiṣẹ́ títí tó jẹ́ pé oògùn ló fi wá tajà lórí social media. Ó wá máa jí láàárọ̀ kùtùkùtù. Ó wò bóyá èmi ni mò ń ṣe òun. Ó lè rí tówó yẹn ṣe bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́. Kò yẹ. Because ọ̀nà tó gbà kò kí ń ṣe ọ̀nà tó dáa. So mama rí mi bí ẹni tó ń ṣe ẹ́. Kò tí yé ya ẹ̀. Ibi tó ṣògùn dé wá máa rí mi bí ẹni tó ń ṣe ẹ́. Kò yé ya ẹ̀. Ó di dandan wá máa rí mi bí ẹni tó ń ṣe ẹ́ because ẹnìkan ló kọ́kọ́ gun igi yẹn. Ó ti yé ya ẹ̀. Ẹni tó bá níbẹ̀ tó gun igi yẹn, ó ti yẹ tí ò bá gbẹ̀jẹ́ fún àwọn tó bá níwájú. Ìyá láyà ẹ̀, ó ti yẹ. Ìwọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gungi, ó fẹ́ dé bá ẹni yẹn, ó mọ̀ pé kò possible. Ó máa jábọ́ ni. Ó mọ̀ pé ìyá ẹ̀ máa jábọ́. Ìyá ẹ̀ máa jábọ́ ni. Ó ti yẹ, ó mọ̀ yí pé nílé ayé yìí, ó ti yẹ, owó níní Ọlọ́run ló máa ń fún èèyàn ní àlùbáríkà. Èyí kò ń ṣe babaláwo. Ó ti yẹ, wúdúwúdú ní babaláwo, wúdúwúdú. Ó máa sáré wọ́, ó máa sọ lọ́wọ́, jọ gbogbo wọn dà lẹ́nìí. Gbogbo àwọn tó ń kígbe, àwọn fẹ́ ra kí ló tó ẹ sọ pé olórí burúkú ẹ̀ ń tàǹgbà ẹ̀ náà. Àwọn fẹ́ ra gbá o, àwọn fẹ́ ra, àwọn dà lọ́jọ́ tèmi. Wọ́n ti move. At the end of the day, ìdí ni wọ́n bá ń bẹ̀. Ìdí torí pé ó pinlẹ̀ ọ̀rọ̀ ẹ pẹ̀lú babaláwo, pẹ̀lú ogun. Ògbésí ayé. Ṣé o mọ̀ pé Sábọ̀dù sọ́ngbà yẹn pé òun fi ogun tajà? Ó mọ̀ pé mi máa bẹ̀rẹ̀ ìrìn àjò ni. Ìyá ẹ kéré sí nọ́mbà Ọlọ́run. Mo fi ẹlẹ́rìí. Ìyá ẹ kéré sí nọ́mbà. Wàláì. Tí bá sọ fún ẹ pé ìyá ẹ kéré sí nọ́mbà, gbà bẹ́ẹ̀. Mo lè gbí ẹ̀mí lódìdí. Kò yé ìyá ẹ̀. Ìyá ẹ̀ kéré sí nọ́mbà. Tèmi bá fi lè sọ fún ẹ pé ojú ọ̀run tẹ́yẹ fò láì fi gbagbaga. Ó ti yẹ. Ó máa jẹ́ ń bẹ̀ ni. But ìwọ fẹ́ kó ṣe yí pé kò fẹ́ kí ojú ọ̀run tẹ́yẹ fò fún ẹnikẹ́ni. Nítorí ẹ̀ ló ṣe lo oògùn. Ó máa tán. Ó mọ̀ ni. Ó mọ̀ pé nǹkan tí èèyàn fi pinlẹ̀ oògùn. Ó ti yẹ. Ó máa vanish. Kò tí yẹ. Kékeré ló máa lò nínú ẹ̀. Joshua tún rè ní mọ́. Ó ti vanish. Ó máa feel pé Anamáyọ̀ wá ń ṣe ẹ́. Kò ní dáa fún ìyá ẹ̀. Ayé ìyá ẹ̀ máa bàjẹ́. Ó máa feel pé èló ní ìyá láyà ẹ̀ fi set up ginger.
ìyá ẹ tó ń ta ginger èló ni ìyá ẹ fi set up ginger èló ni ìyá ẹ ní tó fi ṣe ginger èló ni ìyá lájà ẹ ní tó fi ṣe ginger torí tí bá máa ṣí àkáǹtì mi níbi tí mo ti ń ra ginger mi ò ní less than owó tó kéré jù ní bẹ́ẹ̀ ó ti yẹ nínú àkáǹtì ginger mi ní rárá màá máa ní tó 20 something million nínú àkáǹtì ginger mi ò ní rárá mi ò tí ì gba ọjà nìyẹn o ó ti yẹ ń sìn adúrò ọjà ginger tó wà níbà nínú àkáǹtì ginger ó ti yẹ mi ò ní rárá èló ni ìyá ẹ fi bẹ̀rẹ̀ ginger ìyá ẹ wá kàṣege dansa bá iska kò tí yé ìyá ẹ bá ẹni tó wà ní àwọn tó wà ní kí lorúkọ bíbà Paris ọjà mi ní bíbà wọn ò lọ sí Nàìjíríà lọ rà o ọjà mi ní bí mo ṣe rà láti company ni mo ṣe kó fún àwọn tó wà ní Paris àwọn tó wà ní Paris tán fẹ́ máa ta ginger kò yé ìyá ẹ ọjà mi ní bíbà ni wọ́n wá kó láti Paris náírà tí mo fi sanwó ní Nàìjíríà ló fi sanwó fún mi ìyá ẹ máa ṣòfò èmi á jẹ owó ìwọ tó fi 1 million dá sílẹ̀ ìwọ 1 million tí máa fún àwọn èèyàn báyìí ẹgbà ẹ lọ fi mu coke ìwọ tó ẹ pé ogun ló fi bẹ̀rẹ̀ nítorí ẹ̀ láyé ẹ ṣe bàjẹ́ kò yé ìyá ẹ kò lè dá fún ìyá ẹ mọ́ àfi tó bá lọ bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run ó ti yẹ lọ bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run ó ti pé gbogbo ogun tó fi bẹ̀rẹ̀ yẹn gbogbo wọn ti lọ wọ́n máa kásẹ̀ lẹ̀ ni ó mọ̀ ní carnival wọ́n máa ká lọ kò yé ìyá ẹ ìwọ kò sì lọ ìyá ẹ ò mọ̀rọ̀ sọ ìyá ẹ ti tán nínú ayé ó tán fún ẹ pátápátá Ọlọ́run bá ń gbọ́ ó tán fún ẹ ó mọ̀ pé ẹni tó bá wà nínú Ọlọ́run mi ò tí bí Máyọ̀wá o tèmi ti ń ṣiṣẹ́ yìí o mi ò tí bí Máyọ̀wá ó ti yẹ tí mo ti ń ṣiṣẹ́ mo wọnú ìlú eléni báyìí mo continue iṣẹ́ mi ni iṣẹ́ tí mo dẹ̀ ti mọ̀ náà ni mo ṣe ń ṣe Anna wà nínú mi báyìí mo ṣe ń continue iṣẹ́ yìí ni kò yé ìyá ẹ kò yé ìyá ọmọ ẹ̀yìn ló máa tọ́ èmi wàá tọ̀ mí lẹ́yìn títí láéláé ìyẹn tó bá tiẹ̀ lè bá díẹ̀ ìyẹn tó bá ní grace ẹ̀ because ó ti fi oògùn ó ti fi balẹ̀ ayé ẹ̀ jẹ́ oògùn dẹ̀ máa ń sunko wọ́n sọ fún ẹ nì ká ní pé wọ́n sọ repercussion ẹ̀ fún ẹ ó ṣeé ṣe kó má ṣe ó ṣeé ṣe kó má ṣe jọ́sì ìgbà díẹ̀ ni kò yẹ ó mọ̀ pé nílé ayé yìí téèyàn wálé ayé ó ti yẹ dáadáa nìkan ló yẹ kéèyàn máa lé kò dá kéèyàn máa fi oògùn ṣe hello mọ́mí ṣẹ̀wá okay ẹ káàárọ̀ mo wà ń bẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni okay máa rí yín sìn bẹ́ẹ̀ ni ṣẹ́jà kíká tuntun lẹ máa bá tuntun ẹ ní sùúrù kan gbèdé tó bá jẹ́ pé ẹja kíká nìkan lè fẹ́ wà bóyá ẹja bó ló wà ẹ ní sùúrù kan gbé ẹja kíká dé because mo fẹ́ ṣe massive sales fún àwọn muslim tó fẹ́ ṣe ọdún ẹ jẹ́ kó gbèdé tó má ti tí driver bá ti lè tó má ti rí driver nsìn wọ́n máa gbé wá ó ṣẹ̀ṣẹ̀ máa dé láti Nàìjíríà ni bó ti wà nínú UK àti rí driver tó máa lọ gbé wá massive a lot of ẹja kíká la ní millions of them more than that fún ẹ̀yin tẹ́ fẹ́ ṣe oasis ẹ wá kó ń bíbà ó ti yẹ yín torí mi bá tan náà máa tẹja kíká 20 for 20 pound ó ti yẹ yín sí ẹja kíká ńláńlá ni o gbọ́n nítorí pé mi ìfẹ́ kórè mi tan náà lẹ̀ ó ti yẹ yín because ẹni ríwú ẹ̀ níjọ́ mi tó wà ti dé máa pè yín lẹ́sẹ̀kẹsẹ̀ mọ́ mi máa gbé sórí Facebook náà ẹ máa rí ẹ máa shop page mi mọ́ mi a fẹ́ ṣe massive tẹ́ ẹ lè rí rambo mi ó ti yẹ yín sí ẹ lè rí ra àwa la make ẹ fún ara wa kò sí kékeré kankan nínú ẹ wá síbí ìbàkẹ́ wá ṣàfù ara yín ẹ tó má ti rí driver nsìn wọn máa gbé wá pẹ̀lú van ẹ máa rí ẹja kíká yìí ó pọ̀ gan ó massive ṣé kò yẹ yín tínú bá bí mi jù máa ṣe ní 20 for 20 pound but mo ò fẹ́ kínú bí mi jù mo ò fẹ́ kínú bí mi jù ṣé mọ̀ pé 10 ní 20 pound
ó ti yé yín sìn mo lè ṣe fún yín ní 15 for 20 pound torí pé wọ́n máa kó tán. Hello ẹ káàárọ̀ mà. Hello wọn ò tí gbé wá wọn ò tí gbé ẹja yẹn dé tó má ṣe gbé dé báyìí máa sọ fún yín yàn pé mi náà ni mo sọ fún yín ní last week wọn ò tí gbé dé wọ́n ẹ̀ṣẹ̀ gbé ń jọ Friday náà ni ó sì yé yín bó ó ti wà nínú UK torí pé àná jẹ́ public holiday wọn ò gbé wá lánàá so wọ́n ti pè mí láàárọ̀ yìí pé tó má ti rí driver wọ́n máa gbé wá fún mi tó má ṣe gbé dé máa pè yín alright ma okay àwọn tó fẹ́ ṣe ó ṣe sí ó ti yé yín ẹ̀yin tó fẹ́ jẹ́ lé náà ó ti yé yín sìn ẹ lè wá jẹ àti ní ẹja kíká ó ṣe spice ó ti yé yín sìn that would be 200 pieces for 100 pound fẹ́yìn tẹ́ bá fẹ́ ṣe ó ṣe it's gonna be 200 pieces for 100 pound ṣé kò yé yín sìn àbí mo ṣáà gbà màá calculate mo gbà 200 pieces no mi mọ nǹkan tí mo sọ it's gonna be 20 for 20 pound it's gonna be 20 lọ́nà márùn it's gonna be like 100 for 100 pound yes 100 for 100 pound 200 pieces for 200 pound yes 200 pieces for 200 pound ẹ má bínú mi ò ṣe calculation mi dáadáa for wholesale price 100 for 100 pound 200 pieces for 200 pound so ẹ má hesitate ẹja kíká ńláńlá ni o kò sí ìkankan tó ń bẹ ṣé kò yé yín sí ẹja kíká fresh from Nigeria wọ́n wá ti gbé dé sí we gonna start selling kíní náà wà ń bẹ ègúnfe wà ń bẹ ó ti yé yín sí bọ gbogbo ègúnfe tó wà ń bẹ 13 kg ní full ègúnfe ńlá 13 kg gbogbo ẹ̀ pátápátá ó ti ní àwọn tó rà ó ti yé yín sí àwọn full kg ègúnfe ńlá 13 kg ni ṣé òun pàwọ̀ ní fún yín ló fún bíbá àwọ̀ ò ní yọ nǹkan kan nínú ẹ̀ ó ti yé yín sí à ní yọ nothing orí gbogbo ẹ̀ ó wà nínú ẹ̀ wọ́n ti bá yín yọ gbogbo ẹ̀ 13 kg ni ṣé ó ti yé yín sí ṣé kò yé yín ní ńlá báyìí lọ́dẹ̀ bá yín gé ṣé ti yé yín sí but nítorí pé mi ò sọ síta ó ti yé yín mo fẹ́ kán wà sure pé ó máa dé UK ó ti yé yín sí so gbogbo èyí tó ń bọ̀ ó ti ní àwọn tó ní ó ti yé yín sí mo ti ń ṣe ìmí lọ́wọ́lọ́wọ́ báyìí so tó bá wà interested jẹ́ kí n mọ̀ ó lè fi mú gàrí kò sí nǹkan tó ò lè fi ṣé kò yẹ ń sìn ó gbásíkì gan ni ṣé kò yẹ ń sìn a dẹ̀ tún ní a ní lot gan ṣe oyin náà máa dé àsálà òun náà ń bọ̀ ṣó ti yé yín sìn but a lè gẹ́ẹ̀tì míì fún yín nítorí pé àwọn nǹkan tí mo kì í polówó síta ó ti ní àwọn tó ní ó ti yé yín sìn ó ti ní gbogbo àwọn customer yẹn tó ní tó bá débí by marriage ṣó ti yé yín sìn so let's drive into Lizzy. Don't be so ungrateful. I'm telling you. Tó bá wò ìpé ẹni yìí ó ń ṣe nǹkan fún ẹ ó ń ṣe nǹkan fún ẹ pé tí bá gba ẹlòmíì láyè bóyá ó lè ṣe wọn ní lè ṣe kò ń ṣe gbogbo èèyàn ló máa ń fi owó èèyàn báyàn ṣe tó bá súnmọ́ mi ó ti yẹ máa fi owó mi nífẹ̀ẹ́ kó jẹ́ pé ojú máa ń tì mí tó bá jẹ́ pé ìwọ nìkan ló ń ṣe fún mi despite pé olówó ló pe rẹ ojú máa tì mí ó ti yẹ ó mọ àwọn mélòó tó máa ń ṣe birthday nínú ayé ẹ Lizzy nínú ọdún kan àwọn mẹ́ta ọkọ ẹ máa ṣe ní January Lizzy máa gbọ́ ọkọ ẹ ibi tó láhùn dé ọkọ ẹ máa ṣe ní January ọmọ méjì ni mo bí January làwọn méjèèjì 100,000 lólórí burúkú ẹ máa fún àwọn méjèèjì 100,000 nìkan ló máa ní káwọn méjèèjì lọ ṣe 100,000 nìkan ló máa fún àwọn méjèèjì ṣé kò yẹ yà mo mọ iye tí máa ná fún láti ọkọ ẹ ní January tó máa ṣe birthday tí máa fún ní gift mo mọ iye tí máa ná fún wọn ní April tó máa ṣe birthday ṣé kò yẹ mo mọ iye tí máa ná fún ọmọ mi Florida tó máa ṣe birthday ní May owó tí máa ná fún Florida nìkan ìyálàyà ò lè ná fún àwọn Anna àti Mayo
ní iwájú Ọlọ́run àti ọba tá kì í pè jẹ́rìí rọ mi ò jókòó rí kí n sọ̀rọ̀ tí mo sọ mi ronú ẹ̀rí nítorí pé ó dùn mọ́ mi nínú ni ṣùgbọ́n lórí burúkú ẹ̀ ìgbà tó bèrè orí burúkú ẹ̀ ló jẹ́ kí n ronú pé am I stupid ṣé mo stupid ni ẹ káàárọ̀ mà hello ẹ káàárọ̀ yẹ a ní pọ̀mọ́ pọ̀ yẹ pọ̀mọ́ wà ń bí no àti ìgbé pọ̀mọ́ ń wọ̀ pọ̀mọ́ ṣì wà ń bí wà yẹ ó ní 15 wà ó ní 150 for 100 pound wà ó ní 100 for 100 pound wà èyí tó bá ti wọ̀nyí ni 30 kg ó ní 15 yẹn lè wọ bíi kò lè ju ó jẹ́ bíi 575 ó ní 575 pound ó máa jẹ́ bíi 30 kg yes 20 pound ní postage 20 pound 19p ó ní postage bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni no bẹ́ẹ̀ ni ṣe ti rí oní 100 for 100 pound yẹn mo lè fún yín ní 120 for 100 pound because ìyẹn gbà ski ju oní 15 lọ oní 150 lọ ṣé ti yẹ yín sìn yes kò èyí tẹ́ bá ti fọwọ́ kàn ní oní 120 yẹn ńlá ní gbogbo ẹ̀dẹ́lẹ̀ kò sí bullshit ńbẹ̀ bẹ́ẹ̀ ni yes èyí tó bá ti wù yín ní kẹ́ra bẹ́ẹ̀ ni ìyẹn tóbi gan okay oní 15 that's fine ó máa jẹ́ 575 pound ní 30 kg then alright then màá bá yín send it yàrá lè gbélé ni mo no kò possible yes ẹ bá ti sọ látànà wọ́n ti gbélé ni wọ́n lè gbélé ni okay alright then bye. ṣé kò yẹ yín ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ṣé kò yẹ yín mo ò kí ń ṣe nǹkan fún yàn tí bá ń ṣe nǹkan fún ẹ kò ń ṣe pé o ṣe olóògùn o ṣe lóògùn torí pé mo mọ̀ pé ilé ayé vice versa lọ́wọ́ ilé ayé no mo like kí n wà pẹ̀lú ẹ kó jẹ́ pé ìwọ ló ń ṣe fún mi ìwọ ló ń ṣe fún no nǹkan burúkú nìyẹn bíi ti nígbà tí mo ń ṣe z-doggy tó níṣẹ́ lọ́wọ́ mi níṣẹ́ lọ́wọ́ náà owó dẹ̀ ń wọlé fún mi ṣé kò yé yín guys nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún àwọn ọmọ tó sọ pé o bí sáyé àti gbogbo àwọn tó so mọ́ ẹ àti gbogbo àwọn tó ń kọ́mẹ̀ntì lọ́dọ̀ ẹ tó bẹ̀rẹ̀ sí gbé wọn ṣépè tó jẹ́ kó mọ̀ pé wọn ò ní ṣoríire nínú ayé ó ti yẹ ìgbà yẹn mo bẹ̀rẹ̀ sí ní ro gbogbo nǹkan tí mo ti ṣe fún ìyàlá ìyá ẹ̀ mo calculate mo gbé gbogbo rìsíìtì ẹ̀ jáde láti inú àkáǹtì mi ó mọ iye tó jẹ́ ni ó mọ many millions tí mo ti waste sínú ìgbésí ayé ẹ̀ for over that 5 years mo wo láyìíká mo wo gbogbo àyíká ẹ̀ mi rẹ́ nìkankan tó fún ẹ ní gift mi rẹ́ anybody tó fún ẹ ní gift tí mo ṣe fún ẹ ní gift tó mi rẹ́ owó tí mo ná àti gbogbo àwọn ọmọ orí burúkú tó kó sọ́dọ̀ àtàwọn ọmọ olè tó wà lọ́dọ̀ ẹ̀ tí mo máa ń fún lówó oúnjẹ tí mo ra káàdì fún gbogbo owó yẹn tí mo ṣíwò ẹ̀ ó máa mú àdúrà owó tó jẹ ni kò yé ìyá ò ní lè tẹ́rí sí Lizzy ọlọ́run awo ò ní need sponsor òdodo nìkan làwa gbé dání bíbà ó di dandan kọ́ lọ́ọ́ máa fún wa lówó yẹn ní sponsor ó ń ṣe olórí kò yẹ àtọrọ jẹ ní Lizzy kò yẹ ó máa ń fẹ́ kó jẹ́ pé gbogbo àwọn tó kó sábẹ́ yẹn wọn gbọ́dọ̀ ṣoríire kò dẹ̀ sí kankan nínú wọn tó ṣoríire jẹ́ abẹ́ play kí lorúkọ abẹ́ ṣí péjì mi lẹ̀ o ṣí péjì mi lẹ̀ lórí péjì ẹ̀ lọ ṣí mi lẹ̀ ó ṣẹ̀ mí ó ti yẹ ń sìn ó ṣẹ̀ mí o bí mo ṣe ń sọ láti ilẹ̀ kò sẹ́ni tó wà lábẹ́ Lizzy tó ṣẹ̀ mí ó ti yẹn torí pé mo mọ̀ yí pé Ọlọ́run máa dá sẹ̀ríà fún yín sẹ̀ríà tó yẹ pé ẹ̀mí yín gan ò ní lè gbé ẹ̀mí yín ò ní lè gbé sẹ̀ríà yín ó ti yẹ yín sìn so kò sí ẹni tó ṣẹ̀ mí nínú yín ó ti yẹ yín ẹ̀mí yín kò ní lè gbé sẹ̀ríà tọ́lọ́run máa bẹ̀ sí àfi tẹ́ ẹ̀ bá jẹ epo mi tẹ́ ẹ̀ bá jẹ ata mi ó yẹ yín ìyẹn nìkan ni màá fi ní òun ní contant epo mi tẹ́ jẹ àti ata mi tẹ́ jẹ òun ni contact sínú èpè tó máa ṣe nínú ìgbésí ayé yín ẹ lè wá láàánú mọ́ láìláà ó máa jìnnà sí yín ó sì yẹ yà yín máa gbọ́ nǹkan tí Abbey sọ fún ẹ wá gbọ́
ó ti yẹ ṣé o mọ̀ pé kò wà bold bí mi ṣe wà bold kò tí ì ní boldness yẹn láti fún ìyá ẹ̀ jẹ